أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba òní, ọba àná, ọba gbogbo ìgbà, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́, ọba náà la kí. Àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó má mọ lórí ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà, àwọn khulafa'u rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti bọ́ sáré kìyàmá. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àti àlékún àlàáfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé, láwọn àfáà tó já sí wípé qala Allah qala Rasul, Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání, láwọn àfáà tí wọ́n pa nǹkan míì mọ́ Ọlọ́run tó já sí pé tawhid ni wọ́n fọ́n káàkiri gbogbo ayé, látòrí àfáà wa Saidi Shittu, Muhammadu Jaya, fáwọn àfáà ẹlẹ́bọ tó fi kárí gbogbo àwọn àfáà àgbààgbà tí wọ́n jẹ́ àfáà súnnà káàkiri ayé, tí wọ́n jẹ́ mujahidudeen, tí wọ́n gbìyànjú nínú ẹ̀sìn. Abẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn, látòrí bàbá wa Sheikh Kamaldeen Ajala, bàbá wa Sheikh Moran Eleha, Sheikh Ọpẹ́yẹmí Mutairu, àfáà Abdullahi Mustapha, tó fi kárí gbogbo àwọn àfáà súnnà tí wọ́n jẹ́ mujahidudeen, tí wọ́n gbìyànjú sínú ẹ̀sìn tó jẹ́ olódodo. Ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, àti gbogbo ojú tí ó máa wò wá káàkiri ayé, pẹ̀lú gbólóhùn tó fi ń lọ lájú pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Oore àjẹǹjẹ tó Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bóníkálùkù wa gbé, Allahumma àmín. Naam, láì ní fa àsìkò gùn, mo fẹ́ jẹ́ kí gbogbo wa kí a sáré kọ́ra wa lẹ́kọ̀ọ́ kékeré kan tí ò ní ju bóyá 15 minutes sí 20 minutes lọ, inshallah kọ́lọ́hún fún wa ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà, àwa là ń pariwo fún yín wípé ẹ má ṣògùn mọ́, ẹ má tójú bọlé ọṣẹ àwúre, ọṣẹ ìtajà, ọṣẹ agbówá, oṣólẹ̀ tútù, oṣólẹ̀ gbígbóná, oṣólẹ̀ akọ, oṣólẹ̀ abo, irú gbogbo àwọn kinní yìí ẹbọ ni sí ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa, ẹ̀yin ò mọ́lẹ́bọ láti pé àwọn àfáà tó yẹ kó ṣàlàyé fún yín pé gbogbo àwọn kinní yìí ẹbọ ni, àwọn náà ni wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń ṣe fún yín nítorí owó tí wọ́n fẹ́ gbà. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, láì ní fa àsìkò gùn, a fẹ́ sáré kọ́ra wa lẹ́kọ̀ọ́ àwọn àdúrà kan, àwọn àdúrà tó wá láti inú Al-Qur'an, torí pé àwọn àdúrà kan wà tó já sí pé láti inú Al-Qur'an ni ta lè máa ṣe. Àwọn àdúrà kan sì wà tó já sí pé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì kọ́ wa, tó já sí wípé ta bá ń ṣe la shakka fi'i, kò síyè méjì ń bẹ, gbogbo ta bá fi béèrè lọ́dọ̀ Ọlọ́run a máa ṣe fún wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò mọ̀ kan tó lè fi ṣe kíni, tó lè fi ṣàdúrà. Ohun ẹlòmíì kó náà lè jókòó fún rẹ̀, kó náà máa ṣàdúrà ńlé, ṣùgbọ́n nígbà tí ò mọ̀ kan tó lè fi ṣàdúrà, yóò kàn máa wò ní, yóò máa tójú bọlé, yóò máa lọ gba àwọn nǹkan tí ó dá lọ́wọ́ àwọn àfáà ẹlẹ́bọ. Ẹ̀yin ìyá wa nínú Islam àtẹ̀yin bàbá wa, ẹ dákun torí t'Ọlọ́run. Ṣé rí
ní ilé ayé yìí gbogbo ẹ̀ṣẹ̀ pátá lọ́lọ́run á foríjì wá o. bó tó bá mutí Ọlọ́run á foríjì ẹ́, tó bá jalè Ọlọ́run á foríjì ẹ́, tó bá parọ́ Ọlọ́run á foríjì ẹ́, tó bá ṣe ṣìnà Ọlọ́run á foríjì ẹ́. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan tó lè ṣe tọ́lọ́run ní foríjì ẹ́ láíláí tó bá túbá, òun ní pé kó ṣe kíni, kó ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. ẹ̀ṣẹ̀ tó tóbi jù nìyẹn láyé níwájú Ọlọ́run, wípé èèyàn ti ẹ̀ṣẹ̀ tó tóbi jù, wípé èèyàn ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi jù, òun ní pé kó ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbà kan sẹ́yìn, ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa, dá ẹbọ mọ̀. àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà aláìmọ̀kan, wọ́n ti mú ẹbọ àti ìsìláàmù, wọ́n ti gbé sínú ra wọn fún yín. ẹ̀yin náà ti wá rò pé gbogbo ọ̀tún tí wọ́n hàn fún yín, gbogbo ẹbu tó ní kẹ́ máa fi mílíkì lò, ó kẹ́ máa fi ọtí lò, àbí àwọn gbẹ́rẹ́ tẹ́ ń sín káàkiri, tẹ́ ń sín sórí, gbẹ́rẹ́ ìṣọ́rí, gbẹ́rẹ́ má darí kàn. àwọn àfáà tí wọ́n jẹ́ aláìmọ̀kan, wọn jẹ́ kó yé yín nígbà tó já sí wípé àwọn náà ò mọ̀ pé àwọn náà ò ṣe kíni, àwọn náà ò mọ̀ wípé ẹbọ ni kíní yìí. ìyẹn àwọn bàbá wa tó ti kọjá ní o. ṣùgbọ́n àwa tòní, àwa àfáà tòní, àfáà tó bá sì wá ń ṣe irú ẹ̀, tó ń pa ẹbọ papọ̀ mọ́ Islam, irú àfáà bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ jẹ ló ń wá. nǹkan tí ó jẹ ló ṣe kíni, òun ló ń wá. gbogbo àwọn àfáà tó wà nísìn, ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ wípé ọṣẹ àwúre, ọṣẹ agbówá, ọṣẹ ìtajà, gbẹ́rẹ́ arọ́bí, gbẹ́rẹ́ má darí kàn, àwọn kan dúdú gbogbo wọn náà mọ̀ pé kíní yìí ẹbọ ni. ṣùgbọ́n òun ni wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn, òun ni wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn kíni, lọ́wọ́ àwọn èèyàn. màá fún ilé example kékeré kan kí tó tẹ̀síwájú. as an example, ó ní àfáà kan, àfáà yẹn kò kí ń lo orí èèyàn o, kò kí ń lo orí èèyàn rárá. ṣùgbọ́n téèyàn bá wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀, wípé èèyàn bá jò wá, wípé ó fẹ́ jẹ́ kọ́ lọ́hún lékun àrísìkí ẹ̀, iṣẹ́ tá fún àyẹn máa tì sí ẹ níwájú ni pé a máa lo orí èèyàn. kò dẹ̀ sí nǹkan kan tí wọ́n fẹ́ fi orí èèyàn yẹn ṣe kọjá pé wọ́n fẹ́ fi gbawó. àfáà mi ò lo orí èèyàn rí o. nínú àwọn àfáà oníjálàbí, nínú àwọn trick oníjálàbí ni mò ń sọ fún yín yìí o. nínú àwọn trick àwọn àfáà oníjálàbí ni mò ń sọ fún yín yìí. àfáà mi kò lo part èèyàn rí, ṣùgbọ́n ó máa fi ń parọ́ fáwọn kọ́sítọ́mà ẹ̀ wípé àwọn máa nídìí ẹsẹ̀ èèyàn, àwọn máa nídìí orí èèyàn. nítorí pé ẹ mọ̀, kọ́sítọ́mà tó wá ṣe jálàbí lọ́dọ̀ mi tó ní pé ọjọ́ òun ò tà, tí mo wá sọ fún pé tó bá fẹ́ jẹ́ kí ọjà ẹ máa tà dáadáa, tó fẹ́ máa rówó gidi, a máa lo orí èèyàn. ṣó mọ̀ pé kọ́sítọ́mà yẹn náà, òun náà ronú wípé kíyàn tó lè rí orí èèyàn ó máa wọ́n, kì í ṣe owó kékeré ni wàá ná kó tó lè ṣe kíni, kó tó lè rí orí èèyàn. so àfáà wá lè sọ pé ok, ká tó lè gẹ́ẹ̀tì orí èèyàn, a máa bribe àwọn ẹnìkan ní mọ́ṣúárì, a máa fún wọn ní 200,000. àwọn tó máa gé orí yẹn gangan, a máa fún wọn ní 400,000. ẹni tó máa gbé orí yẹn wá, a máa fún wọn ní 200,000. ó wá lè ṣí tí owó yẹn á fi kú sí bóyá bíi 1.2 million. kò ní lórí yẹn o, kò nílò, ṣùgbọ́n ó kàn fẹ́ fi gba owó. mo fẹ́ jẹ́ kí understand mi dáadáa o.
àwọn àfáà pọ̀ tí wọ́n ń lo orí èèyàn tí wọ́n ń lo pàtì èèyàn láti fi jóṣẹ́ àwọn àfáà pọ̀ tí wọ́n ń ṣe normally tí wọ́n ń lo part èèyàn láti fi jóṣẹ́ àwọn àfáà kan dẹ̀ wà tó já sí pé wọ́n kì í lo pàtì èèyàn ṣùgbọ́n wọ́n kàn máa ń dárúkọ ẹ̀ wọ́n máa ń dárúkọ pàtì èèyàn láti lè fi gba owó lọ́wọ́ kọ́sítọ́mà yẹn because kọ́sítọ́mà yẹn náà ronú òun náà think wípé kí wọ́n tó lè rí orí èèyàn at least iṣẹ́ kékeré kọ́ owó kékeré kọ́ ni wọ́n máa ná kó tó lè get orí èèyàn àwọn àfáà mi wà bẹ́ẹ̀ sọ́dọ̀ mi yé yín àwọn àfáà kan wà wọ́n ń lo orí èèyàn normal wọ́n ń lo pàtì èèyàn àwọn kan dẹ̀ wà tó já sí pé ẹnu lásán ni wọ́n fi ń lo orí èèyàn ṣùgbọ́n torí owó tó fẹ́ gbà lọ́wọ́ kọ́sítọ́mà wọ́n fi ń dárúkọ pé àwọn fẹ́ lo orí èèyàn kó ba lè rí owó gbà látọ̀dọ̀ kọ́sítọ́mà yẹn wípé wọ́n máa sọ fún kọ́sítọ́mà yẹn pé àwọn máa bribe ẹni tó wà ní mọ́ṣúárì àwọn máa bribe ẹni 200 ẹni tó máa gẹ́rù yẹn 400 ẹni tó máa gbé wá 300 ẹni tó máa ṣe kíní kan 700 wọ́n wá ṣe owó yẹn sí 1.something million wọ́n ní lórí èèyàn fún ẹ o ó lè já sí pé èédú lásán ló máa lọ papọ̀ èédú lásán ló máa lọ papọ̀ lọ́kọ̀ máa gbé ẹ lé lọ́wọ́ tí wọ́n sọ fún ẹ pé orí èèyàn táwọn jó ni ń pé kó máa lọ lò kó máa fi ọtí lò so báwọn míì ṣe wà nìyẹn kódà irú kíní yẹn ó kó bá àfáà kan tèmi mọ̀ àfáà yẹn nínú àwọn àfáà nígbà tójú mi ṣì dúdú tí mo wà ní tí mo sì ń ṣe bídíà tí mo sì ń ṣe súfí nínú àwọn àfáà tí mo máa ń tẹ̀lé ó wà nínú àfáà yẹn tó já sí wípé kò kí ń lo pàtẹ́yàn wàláhì àwọn kan máa ń lo ẹgbọ́rọ̀ mi yé o àwọn kan máa ń lo o ṣùgbọ́n àfáà tí mo sọ yìí kí nìyẹn ló kó bá òun ò kí ń lo pàtẹ́yàn o ṣùgbọ́n kódà ó máa ń rán mi dáadáa ó máa ń rán mi níṣẹ́ dáadáa lọ sọ́jà nígbà míì ó lè ní kí lọ ra orí ìnàkí ló máa present fẹ́yàn gẹ́gẹ́ bí pé orí yẹn ni ọ̀ kí wọ́n lọ ra apá bóyá apá ìnàkí àbí apá ọ̀bọ àbí kíní àbò ọwọ́ ọ̀bọ wọ́n máa ń pe kíní kan ní mo ti gbàgbé wọn tó máa ń pe kíní yẹn wẹ́ṣá so àfáà tí mo ń sọ yìí kò kí n lo pàtẹ́yàn ṣùgbọ́n tí kọ́sítọ́mà bá wá patronize ẹ̀ táwọn kọ́sítọ́mà rẹ̀ bá dé tó bá láwọn fẹ́ ṣiṣẹ́ ó lè sọ pé òun máa lo apá àárín ọwọ́ èèyàn làwọn fẹ́ lò láti fi ṣiṣẹ́ yẹn ó lè ní ojú ọ̀tún ààfin làwọn fẹ́ lò láti fi ṣiṣẹ́ yẹn ó lè ní eyín ọkàn àwọn ààfin eyín ọkàn ààfin làwọn fẹ́ lò láti fi ṣiṣẹ́ yẹn kò nílò bá àfáà yẹn ṣe máa ń ṣe nìyẹn o kò ní gbogbo nǹkan tó ń sọ yẹn lò ó ṣùgbọ́n torí pé owó tó fẹ́ gbà lọ́wọ́ kọ́sítọ́mà because ìwọ kọ́sítọ́mà tó sọ fún ẹ wípé orí èèyàn tó fẹ́ lò yìí ìwọ kọ́sítọ́mà tó sọ fún ẹ wípé wàá lo orí èèyàn ìwọ gan á ronú pé kí wọ́n tó lè get orí èèyàn yẹn wọ́n máa ṣe wàhálà ìwọ kọ́sítọ́mà tó sọ fún pé wọ́n fẹ́ lo eyín ààfin eyín ọ̀kan ààfin wọ́n náà mọ̀ pé kó tó get eyín yẹn ó máa ṣe kí ni ó máa fún wọn ní stress wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ náwó ṣùgbọ́n wọn dẹ̀ nílò wọ́n kàn lọ èédú papọ̀ fún ẹ pé kó máa lọ fi mílíkì lo àbí ọtí ṣùgbọ́n torí owó táwọn fẹ́ gbà làwọn fi ń dárúkọ àwọn nǹkan expensive àwọn nǹkan tó scarce táwọn náà mọ̀ pé yes ó lè rí kódà ẹlòmíì lè ní orí kìnìún làwọn fẹ́ lò fi ṣiṣẹ́ fún ẹ ẹlòmíì lè sọ pé ìwé elephant ẹlòmíì lè ní kíní ìwo tó wà níbi elephant yẹn kíní ìwo tó wà níbi elephant yẹn pé làwọn fẹ́ lò fún ẹ so ìwọ náà wá ronú pé kíní máa cost
wọ́n máa stress wọn láti rí ṣùgbọ́n wọn ò nílò ṣùgbọ́n torí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáàfáà kan tó já sí wípé gbogbo wa náà la mọ àfáà yẹn tó sọ fún obìnrin kan wípé kóbìnrin yẹn lọ wá èékánná Ájára wá, ìyàwó Ànábì Ibrahim, kí kó lọ wá èékánná Ájára wá. Ẹ̀yin náà wò, nígbà téèyàn bá sọ wípé iṣẹ́ ajé, iṣẹ́ ọṣẹ agbó wá ta fẹ́ ṣe fún ẹ, a máa nídìí èékánná Ájára. Túmọ̀ pé ìwọ náà máa rò pé kí wọ́n tó lè rí èékánná yẹn wọ́n lè rí o, olórí búkú làwọn yẹn, àwọn yẹn ń parọ́ ni o, ìyẹn ò possible o, ìyẹn ò possible o, wọ́n lè rí yẹn o. Ṣùgbọ́n ìwọ customer tó ń patronize wọn, ìwọ kan ti wò pé kí wọ́n tó lè rí orí èèyàn, kó tó lè rí èékánná Ájára yẹn, wọ́n máa stress wọn, wọ́n máa travel countries. So òun làwọn àfáà yẹn ló fi máa ń gbá wọn lówó, àwọn olówó gidi yẹn ló fi máa ń gbá wọn o. Tẹ́ bá gbọ́ tí wọ́n gbá olówó míì ní 15 million, tí wọ́n gbá olówó míì ní 10 million, àwọn nǹkan tí wọ́n lò, àwọn agbárí tí wọ́n lò nìyẹn. Wọ́n lè sọ fún olówó pé àwọn ní dòdìdí èèyàn, olówó gan wá wò pé stress tó máa rí kí wọ́n tó lè rí èèyàn yẹn. So wọ́n wá béèrè lọ́wọ́ àfáà yẹn pé èló làwọn lè san. Wọ́n lè sọ pé bíi 10 million àwọn tó máa gbé, a máa fún 10 million, a máa fún wọn ní 1 million. Àwọn tó máa mú wá, a máa fún wọn ní 3 million. Àwọn tó máa pa, a máa fún wọn ní 2 million. Wọ́n ṣe kí ni, wọ́n wá calculate owó yẹn tá fi ṣe kí ni, tá fi pọ̀. Àwọn system yẹn ni wọ́n fi ń gbá àwọn olówó. So ibi tí mo wá ń lọ gangan ni pé ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa nínú Islam, time tí ń lọ mo fẹ́ sọ̀rọ̀ jù. Ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa nínú Islam, ẹ dákun torí t'Ọlọ́run. Àwọn àdúrà kan wà tẹ́lẹ̀ máa ṣe láti inú Al-Qur'an tó já sí pé tẹ́ bá ń ṣe wàláhì la shakka fi'i, kò síyè méjì ń bẹ̀, wàláhì Ọlọ́run á gbàdúrà yín. Tẹ́ ẹ bá ti ní àníyàn burúkú, tí mánì yín bá ti dúró pẹ̀lú Ọlọ́run, tẹ́ ẹ bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, tẹ́ ẹ bá ti pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run, wàláhì Ọlọ́run gbàdúrà yín. Kò sírú àdúrà tí ò sí nínú Al-Qur'an. Àdúrà pé òun wówó ni, àdúrà pé kọjá ilé ta, àdúrà ẹni tó ń wọ́mọ, àdúrà ẹni tó ń wá má darí kàn, àdúrà ẹni tó ń wá aṣọ. Ẹni tàrí òyà àdúrà rẹ̀ tẹ́lẹ̀ máa ṣe. Kò sí àdúrà tí ò sí nínú Al-Qur'an, kò dẹ̀ sí àdúrà tí ò sí lọ́dọ̀ nínú súnà Nábì, nínú súnà Nábì Muhammad sallallahu alayhi wa sallam. Tẹ́ bá lọ wo Hisnu Muslim, ẹ máa rí pé gbogbo àwọn dùá tó wà ń bẹ̀, àwọn àdúrà tó wà ń bẹ̀, ẹ máa rí pé àwọn àdúrà ti súnà Nábì ni. So ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa, ohun tí mo fẹ́ fi ṣe eléyìí fún yín ni pé àwọn àdúrà àwọn àfọ ní bídíà kan wà tó já sí pé àwọn àdúrà wọn yẹn ó kọjá là. Ṣẹ̀rí àwọn àfọ ní bídíà, àwọn àdúrà wọn ó kọjá là. Wọ́n yin Ànábì níbi àdúrà mi, wọ́n yin Ànábì kọjá ohun tá Ànábì ò jẹ́. Ẹ wo rúdu Dalailu Khairat yẹn, Dalailu tó máa fi yin Ànábì, wọ́n fi máa ń ṣàdúrà ni o, wọ́n máa fi ń ṣàdúrà ni o. Níjọ́ tí bá rí Dalailu yẹn, máa gbé wá fún yín, máa yọ ọbẹ̀ yẹn jáde fún yín. Wọ́n yin Ànábì nínú Dalailu pé Ànábì ẹni tó lọ́run tó láyé l'Ànábì, ẹni tó láyé tó lọ́run òun l'Ànábì. Ànábì ni ó gbé wa dìde tó bá di jáde kíámọ̀. Wọ́n yin Ànábì débẹ̀. Ẹ dákun, nígbà tó bá wá yin Ànábì débi wípé òun ló láyé tó lọ́run, ẹ dákun, Ọlọ́run wá ń kọ́? Ọlọ́run tó dá wa wá ń kọ́? Ṣé rí pé ó ti kọjá àlà? Ẹ wo orú Suratul Fati. Wọ́n sọ Ànábì di pé Ànábì ló ń gbàdúrà, Ànábì ni ó máa ń gbàdúrà.
ànábì ló máa ń ṣílẹ̀kùn oore fẹ́yàn, ànábì ló máa ń ṣílẹ̀kùn owó fẹ́yàn. Gbogbo àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ Ọlọ́run tó jásí pé Ọlọ́run ló wà ní chájì ẹ̀ wọ́n wá ń gbé fún ànábì. Ṣé mọ̀ pé rí nǹkan bẹ́ẹ̀ yẹn kéèsì ńlá ni níwájú Ọlọ́run. Irú ẹ̀ làwọn kìrìsìtẹ́nì ni wọ́n ṣe fún ànábì Ìsá. Ibi tó yẹ kí wọ́n gbé ànábì Ìsá ni wọ́n gbé ànábì Ìsá sí, ìyẹn Jésù, Jesus Christ, Jésù. Wọ́n yin Jésù, wọ́n yin kọjá àyè, wọ́n gbé kọjá àyè. Bí Jésù ṣe wà yẹn, ànábì Ìsá alayhi salatu wassalam, bá ànábì Ìsá ṣe wà, ànábì Ìsá á jẹ ẹjọ́ níwájú Ọlọ́run torí pé Ọlọ́run á béèrè lọ́wọ́ ànábì Ìsá wípé ṣé wọ́n ló ní káwọn ẹrú yìí, àwọn ẹrú mi yìí kó máa pè é lọ́lọ́run? Ṣé wọ́n ló ní káwọn ẹrú mi yìí kó máa pè é ní ọmọ Ọlọ́run? Ọlọ́run á béèrè lọ́wọ́ ànábì Ìsá, ànábì Ìsá dẹ̀ deny wọn wípé èmi kọ́ o. So the same thing làwọn àfọ̀ní Súfì náà ń ṣe. Wọ́n yan ànábì kọjá là. Kódà àwọn àfọ̀ àwọn gan wọ́n yìn wọ́n kọjá là. Ibi táwọn àfọ̀ àwọn ò tó ni wọ́n ń gbé wọn sí. Ipò tí wọ́n ò tó ni wọ́n ń gbé àwọn àfọ̀ àwọn sí. So ẹ̀yin yá wa, tá bá fẹ́ ṣàdúrà nípa fẹ́ bẹ Ọlọ́run fúnra wa, ẹ dákun torí t'Ọlọ́run, ẹ má jẹ́ ká mọ́ lọ patronize àwọn àfọ̀ní jálàbí yìí mọ́. Àkọ́kọ́ wọ́n gbà yín ni o, wọ́n gbà yín. Ẹlẹ́ẹ̀kejì wọ́n á tún wá ba àlìkìyámà yín jẹ́. Ṣé ń gbọ́ mi? Àkọ́kọ́ wọ́n gbà yín, ẹlẹ́ẹ̀kejì wọ́n á tún wá ba àlìkìyámà yín jẹ́. Ẹ dákun, ẹni tó wá wáyé tó lo ayé tálìkìyámà rẹ̀ wá da, ẹ dákun kí ni ìwúlò rẹ̀? Kí ni ìwúlò pé ènìyàn wáyé? Torí pé ilé ayé láti pèsè àlìkìyámà kalẹ̀. So ọ̀rọ̀ àfáà tí mo ń sọ lẹ́ẹ̀kan yẹn, àfáà yẹn tí kọ́sítọ́mà bá ti wá bá, àwọn máa sọ pé àwọn fẹ́ lórí èèyàn, àwọn máa lọ apẹ́ èèyàn torí pé láti gbọ́ owó, kò dẹ̀ kí ń lò ó. Ṣùgbọ́n wọ́n padà wá mú, ọlọ́pàá padà wá mú àfáà yẹn pẹ̀lú statement tó máa ń sọ pé àwọn fẹ́ lo kíní kan, àwọn fẹ́ lo kíní kan. Ọlọ́pàá padà wá mú, táfà yẹn fi kó bá rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àfáà mi wà tí wọ́n lò, àwọn mídíà wà tó yẹ pé wọ́n ṣe kíni, wọn kì í lò ó. So ẹ kí wá bọ́ sínú ọ̀rọ̀ gangan. Ẹ̀yin yẹn wà tẹ́ ń bàbá wa, ṣe wallahi azim, tẹ́ bá pé Ọlọ́run fún rẹ̀, Ọlọ́run á dá yín lóhùn. Ẹ má dààmú láti lọ patronize àwọn àfáà ní jálàbí, ẹ má dààmú láti lọ patronize wọn. Ẹ bí Ọlọ́run fúnra yín. Ọlọ́run tí ò ń sùn, tí ò ń jí, tí ò ń jẹ, tí ò ń mu. Ọlọ́run tí ò ń tó ń gbé bèrètà sí pé yóò sùn. Huwal hayyu al-qayyum, ọba alààyè, ọba tí ò tó ń gbé, ọba tí ò tó ń gbé Ọlọ́run. Àfáà tó lọ bá, àfáà ń sùn, àfáà ń tọ̀, àfáà ń yàgbẹ́, àfáà ń bóbìnrin sùn, àfáà ń parọ́, àfáà ń tó ń gbé, àfáà ń sùn. Dákun, Ọlọ́run tí ò kí ń sùn, ṣé wọ́n fẹ́ fi Ọlọ́run wí àfáà ni? So ẹ̀yin yá wa tẹ́ bàbá, ẹ dákun torí t'Ọlọ́run. Àwọn àdúrà kan wà láti inú Al-Qur'an tá lè máa ṣe. Wallahi tó yá sí pé Ọlọ́run á dẹ̀ gbà. Inshallah, a máa kọ́ra wa díẹ̀. A máa kọ́ra wa díẹ̀. Bí iznillah, a máa kọ́ra wa díẹ̀. A máa bẹ̀rẹ̀ láti ibi ti Qur'an, tá máa fi wọ títí Sunnah tànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin yá wa àtẹ̀yin bàbá wa, ẹ wá notice kankan wípé ẹlòmíì bí Ọlọ́run títí àdúrà rẹ̀ ò gbà. Ṣé mọ̀ pé Ọlọ́run ṣàdéhùn fún wa? Àwọn tó bá máa ń follow mi dáadáa, wọ́n máa ń sọ pé Ọlọ́run ṣàdéhùn fún wa wípé ìdéhùn ní astajibu lakum, Ọlọ́run ní ẹ pè mí dá yín lóhùn. Àdéhùn ni pẹ̀lú Ọlọ́run, látọ̀dọ̀ Ọlọ́run sí wa.
Ọlọ́run promise wa ni Ọlọ́run ò dẹ̀ ní promise wa kọ́lọ́ má mú ṣe ṣùgbọ́n ẹlòmíì ọ̀nà tẹ́lòmíì ń gbà ṣàdúà ọ̀nà tó ń gbà bí Ọlọ́run ni ò dá tí ò fi rí gbígbàdúà àdúrà gbígbà sí rèé yìí mẹ́ta ló pín sí ìkọ́mọ̀ tó já sí pé ohun tó ń tọrọ gangan Ọlọ́run ò ní ṣe fún ẹ ṣùgbọ́n Ọlọ́run á fi àdúrà yẹn Ọlọ́run á fi lọ dí àdánwò tó ń bọ̀ lọ́nà Ọlọ́run á fi bẹ́ẹ̀ dí. nínú àwọn ọ̀nà tádùá ń gbà nìyẹn o ẹlòmíà máa ṣàdúrà pé Ọlọ́run mo fẹ́ lówó Ọlọ́run á ti wá rí pé àdánwò kan ń bọ̀ wá fún un tó fẹ́ ṣẹlẹ̀ sí Ọlọ́run á wá fi àdúrà yẹn Ọlọ́run á fi dí àdánwò yẹn fún àwọn ọ̀nà míì tọ́lọ́ máa ń gbàdúrà nìyẹn sún ẹ̀yìn yá wa àwa la máa wá yẹrẹ wa wò la máa ṣẹ́kìra wa wípé ọ̀nà owó lèmi àti ẹ̀ ń gbé gbà tọ́lọ́hun ò fi gbàdúrà ọ̀nà owó ni wọ́n ń gbé gbà tọ́lọ́hun ò fi gbàdúrà ẹ̀ àwọn ìwà wo ló ń wù tọ́lọ́hun ò fi gbàdúrà ẹ̀ irú àwọn nǹkan wo irú àwọn àsìkáàrù wo irú àwọn kẹ́límọ̀ wo irú àwọn ọ̀rọ̀ wo ló fi ń bẹ Ọlọ́run tọ́lọ́hun ò fi gbàdúrà ẹ̀ ẹ̀yin yá wa ẹ̀dákun torí tọ́lọ́ ẹ má bínú ìtò wọnú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadith náà wá láti ọ̀dọ̀ an abi abdullahi Nu'man bin Bashir qala Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bá hadith tí mo fẹ́ kà yìí wà nínú Sahih Buhari ló gbà wá hadisi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní sahaba yẹn ní sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam mo gbọ́ òjíṣẹ́ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àti gẹ́ Ọlọ́run kó máa bá yaqulu ó sọ báyìí wípé innal halala bayyinun Ànábì ní dájúdájú ẹ̀tọ́ ó ti fojú hàn wa innal harama bayyinun Ànábì ní dájúdájú èèwọ̀ òun náà ti fojú hàn ẹni tó bá fẹ́ ṣàbòsí ló yá kù gbogbo wa la mọ̀ kan tó tọ́ tó yẹ ká ṣe gbogbo wa la mọ̀ kan tí ò tọ́ tí ò yẹ ká ṣe àfọ ọmọ tí ò bá ti bàlágà tí ò bá ti ní làákàyè nìkan ṣùgbọ́n àwa tá ti mature tá ti bímọ tá ti ní làákàyè tati mọ̀ tún yàtọ̀ sósì gbogbo wa la mọ̀ wípé tá bá ṣe léyìí tí bá ṣe kíní yìí kò dá o tí bá ṣe léyìí ó dá wọ́n ní pé kí ni wọ́n ń pè ní nǹkan tí ò dá nǹkan tí ò dá ni wípé nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́rù wa ń bà ẹ́ wípé kí èèyàn má bà ẹ́ ń bẹ̀ nǹkan tí ò dá ni òun ṣe nǹkan lọ́wọ́ ẹ̀rù wa ń bẹ̀ wípé káwọn èèyàn má bà ẹ́ lórí kíní yẹn nǹkan tí ò dá ni dákun téèyàn bá wá rí ẹ ṣọlọ́run ò rí ẹ Ọlọ́run rí ẹ ṣùgbọ́n nǹkan tó dá òun nìkan téèyàn ń ṣe tó tún gbàdúrà wípé kéèyàn bọ̀ òun lẹ́nu ẹ̀ tó tún máa fi proud pé yes èmi ni mo ṣe báyìí ìyẹn ni wọ́n pè ní nǹkan dáadáa so Ànábì wa ní innal halala bayyinun Ànábì ní dájúdájú ẹ̀tọ́ ó ti fojú hàn wa innal harama bayyinun Ànábì ní dájúdájú èèwọ̀ náà ti fojú hàn ẹ̀tọ́ ó ti fojú hàn èèwọ̀ náà ti fojú hàn Ànábì wa ní wa baynahuma mushtabihatun Ànábì ní láàrin àwọn méjèèjì yẹn Ànábì ní àwọn ọ̀rọ̀ kan wà tó rújú ẹ gbọ́ Ànábì ní àwọn ọ̀kọ̀ kan wà tó rújú Ànábì ní la ya'lamuhunna kathirun minan nas Ànábì ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn tí wọ́n sì mọ̀ ẹ gbọ́ Ànábì ní àwọn ọ̀rọ̀ kan wà tó rújú o ọ̀rọ̀ yẹn dèrè yìí la ya'lamuhunna kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ọ̀rọ̀ yẹn Ànábì wa ní famani taqa shubuhati Ànábì ní
ẹni tó bá bẹ̀rù àwọn ọ̀rọ̀ tó rújú yẹn, ẹni tó bá bẹ̀rù ẹ̀, ṣó mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe ń sìn, ó fẹ́ ṣe nǹkan, ó wá wò pé nǹkan tí mo fẹ́ ṣe yìí kò máa dáa, àbí ṣó dáa ni kò máa dáa, kíní yóò dáa, no ó dájọ́, tí bá ṣe mo ṣe náà nìyẹn jáde, ta ló fẹ́ mú mi sí? Ànábì wa ni ẹni tó bá wá bẹ̀rù, bó tó ti rí pé kíní yìí tó bá ṣe kò dáa, tó wá bẹ̀rù ẹ̀, tó wá bẹ̀rù Ọlọ́run látara kíní yẹn tó wá ṣe, Ànábì ní istabra alidini wa irdi'i, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ti fọ ìjẹ́ ọmọlúàbí ẹ̀ mọ́ àti ẹ̀sìn rẹ̀, ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ àti ìjẹ́ ọmọlúàbí ẹ̀. That is, ẹni tó ti mọ̀ pé ẹ̀tọ́ lélẹ̀ tó dẹ̀ ń ṣẹ̀tọ́, ẹni tó ti mọ̀ pé èèwọ̀ lélẹ̀ tó dẹ̀ ń ṣe kíni, tí ò débi èèwọ̀ tọ́lọ́hun sọ, àwọn èèwọ̀ ni pé àwọn nǹkan tọ́lọ́hun lóhun ò fẹ́, bí ká ṣe ṣìnà, ká mutí, ká ṣàgbèrè, ká ṣẹbọ. Ẹbọ gangan ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù níwájú Ọlọ́run. Ànábì ní ẹni tó bá wá bẹ̀rù àwọn ọ̀rọ̀ tó rújú yẹn, Ànábì ní istabra alidini wa iridi, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ àti ìjẹ́ ọmọlúàbí ẹ̀. Ànábì wa ní waman waqa'a fi shubuhat, Ànábì ní ẹni tó bá wá kó sínú àwọn ọ̀rọ̀ tó rújú yẹn, waqa'a fil haram, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ti kó sínú èèwọ̀. Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ni o pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn. Ànábì ní ẹni tó bá kó sínú àwọn ọ̀rọ̀ tó rújú yẹn, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti kó sínú èèwọ̀. Wọ́n tó mọ̀ pé kíní yóò da, ó wá ń rú ẹ lójú pé ṣó da kò da, ṣó da kò da, ó wá ń rú ẹ lójú. Ànábì wa ní, Ànábì kọ́kọ́ ní ẹni tó bá bẹ̀rù ẹ̀ tó wá fi sílẹ̀ tí ó yá sí, tó ní wo tí bá ṣe kíní táwọn èèyàn bá rí mi kò dájà rí, má jẹ́ ṣe. Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ àti jẹ́ ọmọlúàbí ẹ̀. Ànábì ní ṣùgbọ́n tó bá wá kó sínú àwọn nǹkan tó rújú yẹn, Ànábì ní tó ń wò pé kíní tí bá ṣe kò dá, ó dá, wọ́n jẹ́ ń ṣe jàre, ohun tó bá wọn lẹ́nu ni kó fẹnu rẹ̀ sọ, mo ṣe náà nìyẹn. Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ waqa'a fil haram, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ti kó sínú èèwọ̀. Ànábì wa mú example wá fún wa. Hadith tí mo mú wá yìí mo fẹ́ fi jẹ́rìí nǹkan kan ni o. Ànábì wa ní kara'in yari'a hawla al-ima, Ànábì ní ọ̀rọ̀ tó ń sọ yìí, Ànábì ní ó dà gẹ́gẹ́ bí adaranjẹ tó ń daranjẹ. Àbẹ́gbọ́ àwọn Fúlàní tó máa ń daranjẹ yẹn, Ànábì ní ọ̀rọ̀ tó ń sọ yẹn o, ó dà gẹ́gẹ́ bí adaranjẹ tó ń da àwọn ẹran jẹ. Ṣé ń gbọ́? Yushiku an yarta'a fihi, tí ẹni tó ń da ẹran jẹ yẹn ó wá ń ṣe iyèméjì. Ẹ jẹ́ ń ṣàlàyé kó lè yé yín dáadáa. Ẹni tó ń da ẹran jẹ ń sìn, ẹni tó ń da ẹran jẹ, ó wá dé ibi palace, ó wá dé ibi farm okoloko, ẹ jẹ́ ń ṣe example bẹ́ẹ̀. Ó wá dé ibi okoloko, farm oní farm, àwọn ẹni lẹ́ni tí wọ́n ṣe wàhálà, tí wọ́n gbin àgbàdo, tí wọ́n gbin ẹ̀gẹ́, tí wọ́n gbin iṣu, ó wá débẹ̀. Òun náà wá ń rò wípé tóun bá da àwọn ẹran yìí sínú oko yẹn, wọ́n máa bà gbogbo kíní yẹn jẹ́, gbogbo tẹ́ni yẹn ṣe wàhálà gbìn, gbogbo ẹ̀ pátá ló máa ṣe kíni, ló máa bàjẹ́. So ẹni tó ń dáná jẹ yẹn ó wá ń ṣe iyèméjì pé ṣé kíní kọ́ lọ jẹ́ ni kọ́ bàjẹ́ jàre, àbí ṣé kíní kọ́ má jẹ́ ni, ṣé kíní jẹ́ ń dà wọ́n síbẹ̀ kọ́ jẹ́ jàre, má jẹ́ ń dà wọ́n síbẹ̀ kó dáa. Ẹnìyẹn wá ń ṣe iyèméjì lórí ẹ̀, ó ń ṣe iyèméjì lórí ẹ̀. Ọlọ́run wá ní asẹ̀fùlà, Ànábì wá ní Allah, Ànábì ní ẹ jẹ́ kí n sọ fún yín o, wa inna li kulli malikin hima, Ànábì ní dájúdájú ń bẹ fún gbogbo ọba tiẹ̀.
gbogbo ọba kọ̀ọ̀kan ló ní palace àbí ṣé ọba ìlú tí yín ò ní palace? Gbogbo ọba kankan ló ní palace. So ẹ dákun odidi ọba ìlú tó wá dáko sẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ tẹ́ni tó wá ń dẹran jẹ tó wá ń kọjá lọ, ẹnìyẹn wá ń ṣe méjì ń pé ṣé kóun da àwọn ẹran yẹn sínú fáàmù yẹn kó lọ jẹ gbogbo fáàmù ní fáàmù. Ṣé mọ̀ pé tó bá lọ jẹ fáàmù yẹn, tó bá mú ẹni yẹn, ṣé mọ̀ pé ó ti dáràn? Ṣé mọ̀ pé ẹni yẹn ti ṣẹ̀ sófin? Ànábì wa ni Allah jẹ́ kí n sọ fún ẹ o, wa innal hima la'ima maharimuhu. Ànábì ni jẹ́ sọ fún ẹ o, dájúdájú ọgbà Ọlọ́run, ọgbà tọlọ́run, ọba tó dá wa, òun nìkan tó ṣe léèwọ̀ ló dì fún wa. Ọlọ́run ọba tó dá wa, ọgbà tiẹ̀ òun ni pé àwọn nǹkan tó ní ká má ṣe tí ò dá, bí ká mutí, ká ṣe ṣìnà, ká purọ́, ká jalè, ká ṣàgbèrè, ká ṣẹbọ, Ọlọ́run ò fẹ́ràn ẹ̀. So ọgbà tọlọ́run nìyẹn. Ṣọ́rọ̀ mi yé yín, ọgbà tọlọ́run nìyẹn. So ṣé mọ̀ pé ẹni tó ń dẹran jẹ tó wá kó ẹran sínú oko ọba, nínú fáàmù ọba, pé kí àwọn àbókí lọ jẹ gbogbo, kí àwọn ẹran yẹn kó jẹ gbogbo oko yẹn kó jẹ tán. Ṣé mọ̀ pé irú ẹni yẹn ó ti ṣẹ̀ sófin? Bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá ti ṣe ṣìnà, tó mutí, tó ṣàgbèrè, tó ṣẹbọ, irúwọ yẹn ìwọ náà ti di ẹni tó ṣe kíni, tó ṣẹ̀ sí òfin Ọlọ́run. Ànábì wa ni Allah jẹ́ kí n sọ fún yín o, wa inna fi jasadi mudigatan. Ibi tí mo lọ gangan, ibi tí mo fẹ́ lò gangan nìyẹn o, mo kàn lọ gbé látòkè. Ànábì ni dájúdájú fi jasadi mudigatan ń bẹ nínú básí ẹran. Ànábì ni wa inna fi jasadi mudigatan, ó ń bẹ nínú ara. Jasadi ni wọ́n ń pè lára, mudigatan básí ẹran kan. Ṣé ń gbọ́? Ànábì ni jẹ́ kí n sọ fún ẹ o, dájúdájú ń bẹ nínú ara básí ẹran kan. Ànábì wa ni iza solati solha jasadu kulluhu. Ànábì ni nígbà tí básí ẹran yẹn bá ti dá, gbogbo ara ti dá. Ànábì ni wa iza fasadati fasada jasaduhu. Ànábì ni tí básí ẹran yẹn tó bá ti wá bàjẹ́, Ànábì ní gbogbo ara ti bàjẹ́. Ànábì wa ní Allah jẹ́ kí n sọ fún ẹ, básí ẹran tó ń sọ yẹn, wàhíyá alqalbu, òun ni ọkàn ẹ. Ibi tí mo ń lọ gangan nìyẹn o. Ohun tá Ànábì jẹ́ kó yé wa wípé ọkàn ẹ tó bá ti bàjẹ́, gbogbo ara ẹ ti bàjẹ́. Tí ọkàn ẹ bá ti dá, gbogbo ara ẹ náà ti dá. Ṣé mọ̀ pé ọkàn ni nǹkan máa ń wà, inú ọkàn la máa ń gbé àníyàn sí. So ìwọ tó já sí pé gbogbo ọkàn ẹ pátápátápátá ìbàjẹ́ ló kún fún, kó ṣe ṣìnà, kó mutí, kó ṣe rádaràda. So mọ̀ pé ọkàn, nígbà tó ọkàn ẹ bá ti bàjẹ́ yẹn, ọkàn yẹn ló fẹ́ fún ẹ l'action. Tó bá fẹ́ lọ mutí, wàá ti mọ̀ nínú ààrẹ kó fẹ́ lọ mutí o. Ọkàn yẹn ló fún ẹ ní action. Ọkàn la fi ń ronú, la fi ń bọ̀. Ọkàn àtọpọlọ méjèèjì wọ́n jọ ń bára wọn ṣiṣẹ́ ni. Àtọkàn àtọpọlọ wọ́n jọ ṣe kíni, wọ́n jọ ń bára wọn ṣiṣẹ́ ni. So ìwọ tí ọkàn ẹ bá ti wá bàjẹ́, Ànábì ní ìwọ tọkàn ẹ bá ti bàjẹ́, tó já sí pé ẹbọ ló ń ṣe, Ànábì ní gbogbo ara ẹ ti bàjẹ́. Ànábì wa ní tí ọkàn ẹ̀yẹn tó bá ti dá, tó já sí pé kó kírun, ìbẹ̀rù Ọlọ́run ló wà nínú ọkàn ẹ, kó ṣe dáadáa ló wà nínú ọkàn ẹ, kó máa kírun, kó máa bẹ Ọlọ́run ló wà nínú ọkàn ẹ, irú ọkàn bẹ́ẹ̀ ọkàn tó dá ni. Ànábì ní tí ọkàn yẹn bá ti dá, gbogbo ara náà ti ṣe kíni, gbogbo ara náà ti dá. So ibi tí mo máa ń lọ gangan bẹ́ẹ̀ ni pé ẹni
tó bá fẹ́ wá bẹ Ọlọ́run fún rẹ̀ ó ní láti jẹ́ kí ọkàn rẹ̀ dá, kí ọkàn rẹ̀ mọ́. ọkàn ẹ̀ gbọ́dọ̀ mọ́ bó tó fẹ́ ṣàdúrà tó fẹ́ bẹ Ọlọ́run. kí ni mo sọ? ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ mọ́. so tọkàn bá ti mọ́, tí ọkàn ẹ̀ dúdú tí ó bá ti mọ́, Ọlọ́run ò lè gbàdúrà ẹ̀, kò possible, Ọlọ́run ò lè gbàdúrà ẹ̀. ṣùgbọ́n tọkàn ẹ̀ bá ti mọ́, Ọlọ́run ṣe kíni, Ọlọ́run á gbàdúrà wa. so gbogbo wa ó dọwọ́ wa, ẹ jẹ́ ká jẹ́ kí ọkàn wa kó mọ́, ẹ jẹ́ kí àníyàn wa kó mọ́, ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kó standard. tí ọkàn wa bá ti mọ́, tí ìgbàgbọ́ wa bá ti standard, wàláhì tá bá bẹ Ọlọ́run ṣe kíni, Ọlọ́run á gbà. torí pé Ọlọ́run ti bá wa ṣàdéhùn pé ìdíhùn astajibu lakum, ẹ pè mí ń dá yín lóhùn. Ọlọ́run ti bá wa ṣe kíni, Ọlọ́run ti bá wa ṣe àdéhùn bẹ́ẹ̀. náà gbogbo ẹ̀yin àtẹ̀yìn bàbá wa, mo ní mi ò fẹ́ lò ju 15-20 minutes lọ, ṣùgbọ́n ó ti kọjá. ṣùgbọ́n inshallah a máa ṣe part 2, part 3, part 4, part 5 lágbára Ọlọ́run. kò sí báwọn ará bí àwọn àfáwèrè, kò sí bó ṣe lè distract wa tó. a máa ṣe part 1, part 2, part 3, part 4, part 5 bí iznillah. ẹ̀yà wa ṣe wá rí gbogbo àwọn gbẹ́rẹ́ tẹ́ ń sin, ọṣẹ àwúre tẹ́ ń wẹ̀, gbogbo ẹ̀ pátá àdúrà tẹ́ lè máa ṣe ó wà, tó já sí pé àdúrà yẹn á borí ọṣẹ, á tún borí ẹbu tẹ́ fẹ́ máa lò. so tá a bá fẹ́ kọ́kọ́ bẹ Ọlọ́run, a ní láti jẹ́ kí ọkàn wa mọ́. ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa, ẹ dákun, ẹ jẹ́ ká níyàn wa máa mọ́ ká tó bẹ Ọlọ́run. ẹ má jẹ́ kí a di nǹkan burúkú sẹ́mi ká tó bẹ Ọlọ́run. tá bá ti di nǹkan aburú sẹ́mi, Ọlọ́run ní gbàdúrà ẹ o. ṣùgbọ́n tó bá di nǹkan dáadáa sẹ́mi, Ọlọ́run á gbàdúrà rẹ. ibi tí mo ń lọ gangan nìyẹn o. torí pé ẹlòmíì ṣàdúrà Ọlọ́run ò gbà. àwa máa wò pé gbàtọ́ Ọlọ́run ò ti gbàdúrà mi, nǹkan tó kù ni pé kí lọ wẹ ọṣẹ ìyọnu, kí lọ ṣe kíni, kí lọ lo ẹbu. àwọn àfáà tó yẹ kí wọ́n máa advice yín, owó táwọn fẹ́ gbà lọ́wọ́ yín kò jẹ́ kó gbádùn, nǹkan táwọn fẹ́ jẹ kò jẹ́ kó ní làákàyè, kò jẹ́ kí làákàyè wọn settle. so ẹ̀yin yá wa, àwọn àdúrà tó wá láti inú Al-Qur'an tẹ́lẹ̀ máa fi bẹ Ọlọ́run fúnra yín. ó ní mo ṣàlàyé yẹn pé number 1 nípa fẹ́ bẹ Ọlọ́run fúnra wa, a dẹ̀ fẹ́ jẹ́ ká dúra wa gbà. ẹ jẹ́ kí ọkàn wa kó mọ́, ẹ má jẹ́ ká fi nǹkan burúkú sọ́kàn. nínú àwọn àdúrà tá lè máa ṣe, mi ò ní sọ ju ọ̀kan lọ àbí méjì àbí mẹ́ta lágbára Ọlọ́run. tó bá débi part 2 máa ṣe kí ni, máa sọ púpọ̀, nítorí pé ṣe mọ̀ pé eléyìí sì mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ láti bẹ̀rẹ̀ ni. mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ ní. so nísìn gbogbo ìtẹ́ bá ń follow mi, tábà tí wọ́n ń nìṣó, gbogbo àwọn nǹkan tá lè fi máa bẹ Ọlọ́run láti inú Al-Qur'an, tá ní máa fi wá nǹkan tí ò sọnù káàkiri, èyí tá máa fi tójú bọlé ilé àwọn àfáà ẹlẹ́bọ, tá máa wẹ ọṣẹ tálíkìyámọ̀ wọ́n ó sì máa bàjẹ́, tá máa fi ọtí lo ẹbu tálíkìyámọ̀ wọ́n ó sì máa bàjẹ́. àwọn àdúrà náà àwọn àdúrà wà nínú Al-Qur'an tó já sí pé iṣẹ́ àwọn àdúrà yẹn ó ju ọṣẹ tó ń wẹ̀ lọ. iṣẹ́ àwọn àdúrà yẹn ó ju iṣẹ́ ẹbu tó ń lò lọ. tó bá fẹ́ lọ ṣiṣẹ́, tó bá fẹ́ fún ẹlẹ́bu, wàá sanwó, o lè san 10,000, o lè san 15,000, o lè san 20,000. tó bá gbà ẹ́ wàá san 100,000, wàá san 200,000 tó bá gbà ẹ́ nìyẹn. ṣùgbọ́n àdúrà tó fẹ́ ṣe pẹ̀lú Ọlọ́run, o ò ní san nothing, it is free. kò sún kankan tó fẹ́ sọ fún Ọlọ́run. ṣùgbọ́n wàá kọ́ jòkó, wàá wáyè. mo ṣe ń jò ní pé
àwọn àsìkò tá lè fi máa bẹ Ọlọ́run. Irú àwọn àsìkò yẹn ìwọ tó bá ti gbọ́ lọ sórí program kó lọ wo àwọn àsìkò tá lè fi máa ṣe kí n tá lè fi máa bẹ Ọlọ́run. Àsìkò tójò bá ń rọ̀, àsìkò mo ṣàlàyé gbogbo àwọn àsìkò yẹn. So ìwọ náà wàá seize time ẹ, wàá wáyè láti lè jókòó fún rẹ láti ṣe kíni, láti bẹ Ọlọ́run fún rẹ. Kò bá jẹ́ kíyàmù lélẹ̀ ni wàá ṣe, kò bá jẹ́ òru kò dìde, kò bá jẹ́ 30 minutes, kò bá jẹ́ 1 hour ló lágbára, ìwọ fi bẹ Ọlọ́run fún rẹ. Wàá rí pé tó bá ń bẹ Ọlọ́run fún rẹ pẹ̀lú Al-Qur'an, wàá rí pé iṣẹ́ yẹn iṣẹ́ tó ṣe fẹ́ ṣe fún ẹ, iṣẹ́ tó ṣe fẹ́ ṣe fún ẹ, iṣẹ́ yẹn Al-Qur'an ní ó ju iṣẹ́ yẹn lọ. Tó bá wẹ ọṣẹ agbówó wá, owó tí wàá rí fúngbà díẹ̀ ni, ṣùgbọ́n Al-Qur'an gbére ni o. Ìkan ìṣù téṣù bá fún ẹ ní nǹkan àgbà padà o, ṣùgbọ́n Ọlọ́run gbére ni. Èṣù ò ní fún ẹ lẹ́ran kó wá jókòó sílẹ̀ o. Téṣù bá fún ẹ lẹ́ran amókùn ẹ̀dá nínú o. ṣó ń gbọ́ mi? Ṣùgbọ́n Ọlọ́run ọba àlekè ọlá, Ọlọ́run á fún ẹ lẹ́ran, á dẹ̀ jókòó ẹlẹ̀ fún ẹni. So láì ní fàsìkò gùn, àwọn àdúrà tá lè máa ṣe, àwọn àdúrà tá lè máa ṣe tó já sí wípé tá bá fi ń bẹ Ọlọ́run, Ọlọ́run ó sì máa gbàdúrà wa. Number 1, àwọn ìyá wa tí àwọn gbogbo àwọn ẹ̀dá, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wá ọmọ tọ́lọ́run ò tí ì ṣọmọ fún yín, tẹ́ jẹ́ àgàn, èyí tẹ́ fi máa tójú bọlé àwọn àfáà káàkiri, tẹ́ máa tójú bọlé àwọn àfáà káàkiri, táwọn àfáà máa bá yín sùn, tí wọ́n máa fa irun abẹ́ yín, tí wọ́n máa sọ pé kẹsí ń gbẹ́rẹ́ sí òkun àyà yín, tí wọ́n máa fi ọwọ́ tẹ gbogbo àyà yín ni wọ́n máa fi ọwọ́ tẹ̀. Torí pé àwọn ìyá, àwọn abiyamọ tó bá ń wọ́ ọmọ tí wọ́n tètè bímọ, wọ́n máa ń sáré káàkiri o, ojú wọn dẹ̀ máa ń rí mẹ́wàá. Torí pé àwọn àfáà wọ́n á bá wọn sùn, wọ́n á gbowó lọ́wọ́ wọn, gbogbo nǹkan ni wọ́n á ṣe fún wọn. So àdúrà tẹ́lẹ̀ máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ, tẹ́ jẹ́ abiyamọ ayé, láti inú Al-Qur'an tọ́lọ̀ wá sì gbà, táníyàn rẹ bá ti mọ́. Òun ni pé ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ìwọ tó ń béèrè ọmọ látọ̀dọ̀ Ọlọ́run, tọ́lọ̀ wá sì fún ẹ lọ́mọ àlùbáríkà, ọmọ tó yanjú. Rabbi abli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a'i. Àdúrà ni wàláhì. Ẹ tún gbọ́ lọ́ọ̀kan sí Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a'i. Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a'i. Jadi Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a'i. Tẹ́ bá ń ṣe wàláhì gbogbo abiyamọ tẹ́ ń wọ́ ọmọ, wàláhì láìpẹ́ láì jìnnà Ọlọ́run á fún yín lọ́mọ. Nínú suratu Ali Imran ló wà. Ẹ lọ wá ní àyà 38, ní àyà 38 àbí verse 338, àyà 38, bóyá àyà 38 ní ṣá, but ó wà nínú suratul Imran, sura Ali Imran, ibẹ̀ ló wà wípé Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a. Jatiri bẹ́ẹ̀ yẹn, Rabbi habli ẹ máa kọ́ kalẹ̀ o. Rabbi habli min ladunka zurriyatan tayyibatan
innaka sami'ud du'a'i rabbi habli min ladunka zuriyatan tayyibatan innaka sami'ud du'a'i. Yani asking Allah to grant you a child. Àdúrà tó fi máa bí Ọlọ́run ni. Wo ìtumọ̀ ẹ̀ ni pé, oh my Lord, grant me from you a good offspring. You are indeed the all-hearer of invocation. Ìtumọ̀ ẹ̀ ni pé Ọlọ́run fún mi lọ́mọ látọ̀dọ̀, ọmọ tó dá, ọmọ tó mọ́ látọ̀dọ̀ ẹ. Torí pé ìwọ lọba tó máa ṣe kíni, tó máa ń gbọ́ àdúrà. Wàláhì tó bá ń fi eléyìí ṣàdúrà fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wá ọmọ, tẹ́ bá fi eléyìí ṣàdúrà, Ọlọ́run á gbà, Ọlọ́run á sì bùn yín, Ọlọ́run á bùn yín lọ́mọ, ọmọ àlùbáríkà Ọlọ́run á fún yín, ọmọ tó bá yín kalẹ̀ Ọlọ́run á fún yín. Wàláhì èyí tẹ́ fi máa lọ tọrọ owó, èyí tẹ́ fi máa tọrọ ọmọ lọ́dọ̀ Ọ̀ṣun, ẹlòmíà lọ síbi omi Ọ̀ṣun, àwọn máa bẹ omi Ọ̀ṣun pé Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ ṣọmọ fún mi o. Ọmọ tó Ọ̀ṣun bá ṣe fún ẹ kò lè jẹ́ ọmọ àlùbáríkà o. Ọ̀ṣun kọ́ ló fẹ́ ṣe o, Ọlọ́run náà ní o. Ọ̀ṣun ò lágbára kankan láti ṣe anything o. Àfọ àkọ́kọ́ ò lágbára láti fún ẹ lọ́mọ o. Gbogbo àwọn ànábì Ọlọ́run, ànábì Ibrahim alayhi salatu wassalam, wo bí ojú ọmọ ṣe pọ́n ànábì Ibrahim tó. Ọṣẹ wo ló wẹ̀, ẹ̀bù wo ló lò, gbẹ́rẹ́ wo ni wọ́n sín fún, ṣèbí Ọlọ́run náà ló ń bẹ̀ tọ́lọ́ fi fún lọ́mọ. Ọlọ́run tó wá ṣe ọmọ àwọn ọmọ ẹ̀ Isaac wa Ismail, Ọlọ́run wá ṣe wọ́n ní ọmọ àlùbáríkà tí àlùbáríkà wọn káàkiri gbogbo ayé. Òun lànàbì náà lànàbì fi ní ká máa fi ọlá ànàbì Ibrahim ká máa fi ṣàṣàlátù fún un. Wọ́n ànàbì Zakariya alayhi salatu wassalam, ànàbì Zakariya náà ojú ọmọ pọ́n nígbà tó ń bẹ Ọlọ́run títí. Ànábì Zakariya ó ti dàgbà tó já sí wípé tó bá sẹ́ẹ̀tì gan àtọ̀ ẹ̀ kò lè dánmọ́ mọ́. Ìyàwó rẹ̀ náà ti wọ menopause, ìyàwó Ànábì Zakariya ti wọ menopause. Kò bá lè mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run bó lè ṣe, wàláhì azim, kò sí nǹkan láàrin ká díjú ká là, kò sí nǹkan tọ́lọ́run bó lè ṣe. Ànábì Zakariya bójú ọmọ ṣe pọ́n tó, nígbà tó yá lọ́lọ́run ní yá Zakariya inna nubashiruka bi gulamin ismuhu Yahya lam naj'al lahu min qablu samia. Ọlọ́run ní yá Zakariya, mo pè rẹ òjíṣẹ́ mi Zakariya, inna nubashiruka bi gulami ismuhu Yahya. Adùn ẹ̀ nínú pẹ̀lú ọmọ kékeré kan, ismuhu Yahya, orúkọ rẹ̀ ó máa jẹ́ Yahya. Ànábì Yahya, Ọlọ́run ló sọ ànábì Yahya lórúkọ. Ànábì Yahya ò ti dáyé, kódà wọn ò tí sun oorun ànábì Yahya tọ́lọ́run ti sọ orúkọ ẹ̀, wọn ò tí sun oorun ẹ̀, wọn ò tí lóyún ẹ̀. Tọ́lọ́run fi ṣe kíni, tọ́lọ́run fi sọ ànábì Yahya lórúkọ látọ̀run. Ọlọ́run fún rẹ̀ ló sọ ànábì Yahya lórúkọ. Ya Zakariya inna nubashiruka bi gulami ismuhu Yahya. Lọ́lọ́run tún fi wá pé ya Yahya khuzul kitaba bi quwwatin, khuzul kitaba bi quwwa. Ìwọ tó ju ọmọ bá kún ẹ, wàláhì tó bá máa bẹ Ọlọ́run ọmọ àlùbáríkà, Ọlọ́run á fún ẹ. Wà Ànábì Ibrahim, torí pé ọmọ àlùbáríkà Ọlọ́run fún Ànábì Ibrahim. Wà Ànábì Zakariya, kódà Ànábì Zakariya gùn, Ànábì Yahya ò pẹ́ láyé. Ànábì Yahya ò lójú 40 something lọ àbí 30 something. Ànábì Yahya ò fi bẹ́ẹ̀ pẹ́ láyé, kò lọ 30 something years lọ, or 40 something, bí i 40 ṣá, or 30 something Ànábì Yahya lò láyé.
kò sí kan tó pa ànábì Yahya kọjá pé lórí pé ó ń jíṣẹ́ Ọlọ́run yìí náà ni lórí pé ó ń fọ́n ẹ̀sìn Ọlọ́run ká náà ni wọ́n pa ànábì Yahya lé lórí. so gbogbo ìwọ tó bá wá ń bẹ ọmọ tó ń wá ọmọ má lọ sí di Ògún kó lọ tọrọ ọmọ má lọ sí di òrìṣà ọmọ tó Ògún bá fún ẹ ọmọ òun ni ó padà pọ̀ Ògún á gbà nǹkan rẹ̀ padà ọmọ tí ó toríṣà bá fún ẹ bó pẹ́ bó yá ọmọ yẹn ni ó pọ̀ fúnra rẹ̀ ọmọ tó sùn bá fún ẹ ọmọ òun ni ó pa ẹ́ fúnra ẹ̀ ṣùgbọ́n ọmọ tọ́lọ́run bá fún ẹ ọmọ àlùbáríkà ni ó jẹ́ wàláhì kódà kó ti wọ menopause kọ́kọ́ ẹ kó má lè ṣe èsì dáadáa mọ́ kí àtọ̀ ọkọ ẹ má lè dọ́mọ mọ́ wàláhì Ọlọ́run á ṣe wàláhì Ọlọ́run á ṣe mo tún fi Ọlọ́run tó lẹ̀ wàláhì Ọlọ́run á ṣe torí pé Ọlọ́run ọba jí dára lọ́lọ́run ọba àṣẹ yóò wù ọba tí ń dára ọba alára lọ́lọ́run ọba tó ń dára nígbà tó wù lásìkò tó wù lóṣù tó wù lọ́dún tó wù níṣẹ́jú tó wù ní wákàtí tó wù lọ́lọ́run ọba ara ni alikibiri ya olùrọ̀ bínà sí fatumbi mọ́tòmọ́tò ìròyìn ní fọ́lọ́run tọ́lọ́n bá fún ẹ lọ́mọ mẹ́wàá tó pa mẹ́wàá mọ́ ẹ lọ́wọ́ kò sí kan lọ́lọ́pàá tó fi mọ́ lọ́hùn kò sí ọlọ́pàá náà tó lè fi mọ́ lọ́hùn. tó ọlọ́run tó fún ànábì Ibrahim lọ́mọ àlùbáríkà ọlọ́run tó fún ànábì Zakariya jẹ́ sọ fún ẹ ìyàwó ànábì Zakariya ti wọ menopause ìyàwó ẹ̀ ti wọ menopause ànábì Zakariya dẹ̀rẹ̀ yìí gbogbo egungun ẹ̀ ti ń jọ àtọ̀ ẹ̀ kò lè dánmọ́ mọ́ ṣúkẹ́ṣúkẹ́ ló ń ṣe kò lè sẹ́ẹ̀sì dáadáa rárá àti rárá ṣúkẹ́ṣúkẹ́ ṣùgbọ́n ọlọ́run jẹ́wọ́ títóbi rẹ̀ ọlọ́run jẹ́wọ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà tó ń wá ọmọ wàláhì ọlọ́run á jẹ́wọ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nílé ọkọ tẹ́ ń tọrọ ọmọ ní agbára ọlọ́run á ṣe fún yín ní agbára ọlọ́run ẹ ní dé ìdí Ògún kẹtó rọmọ ẹ ní dé ìdí òòṣà kẹtó rọmọ ẹ ní dé ìdí eégún kẹtó rọmọ ẹ ní dé ìdí ẹbọ kẹtó bímọ bí ìsìn láì ẹ ní dọdọ àfa ẹlẹbọ kẹtó bímọ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin ayé tẹ́ ń wá ọmọ tẹ́ ń wojú ọlọ́run níbi kọ́ náà ṣàìṣọmọ fẹ́yìn náà kódà kó jẹ́yọ̀ kan lágbára ọlọ́run mi ò ń fi àsìkò yìí bí ọlọ́run fún yín ọlọ́run á sì ṣe bẹ́ẹ̀ fún yín. ẹ dákun ìtọ́ ọlọ́run gbogbo ẹ̀yin ara ẹ má jà lọ bá àwọn àfáà ẹlẹ́bọ ẹ má jẹ́ kí wọ́n ba àlìkíyàmọ̀ wa jẹ́ ẹni tó wá sílé ayé tálíkíyàmọ̀ rẹ̀ wá da ilé ayé asán ló wá. lágbára gbogbo ẹ̀yin òbí gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wọ́ ọmọ ní agbára ọlọ́run àníṣe ẹ ní dààmú kẹ́ tó rọ́mọ ẹ ní ṣe wàhálà kẹ́ tó rọ́mọ torí pé tóbìnrin bá ń wọ́ ọmọ tójú bá ń pọ́n obìnrin kò sí nǹkan tóbìnrin ò lè ṣe o tójú bá ń pọ́n obìnrin tóbìnrin ń wọ́ ọmọ kò sí nǹkan tóbìnrin ò lè ṣe láwọn àáfàá ẹlẹ́bọ lọ́ fi máa ń seize opportunity láti máa bá wọn sùn mo ní uma kan mo ní tó já sí pé àwọn náà tọrọ ọmọ ni mi ò lè dárúkọ wọn àwọn náà bẹ ọlọ́run ọmọ tó já sí pé uma yẹn àáfà uma yẹn ò ń ṣe tó lówó lọ́wọ́ o kì í ṣe tó lówó lọ́wọ́ o níbi kátàkárà ká rún mọ́ra wọn ká jẹ́wọ́ lápò ká gba ogún mi àáfà yẹn dẹ́ gba ìyá yẹn ní 300,000 naira ìyá yẹn yáwó ní lápò ó yáwó ní lápò ó tún yáwó ní grooming ó tún yáwó káàkiri àfáàyàn dẹ̀ gba 300,000 naira cash lọ́wọ́ ìyá yẹn ní ìyá tó gba gbèsè káàkiri àfáàyàn tún bá sùn torí àfáàyàn sọ pé tóun bá sùn tán aka shift white
táwọn bá fi nu abẹ́ làwọn á fi ṣiṣẹ́ ẹ gbọ́ àfáà yẹn tóun bá ti bá sùn tán handkerchief white làwọn á fi nu abẹ́ handkerchief yẹn ó wà nínú iṣẹ́ táwọn fẹ́ kíni táwọn fẹ́ lò. so tóbìnrin bá ń wọ ọmọ kò sí kan tóbìnrin ò lè ṣe o ẹ dákun torí tọ Ọlọ́run ẹ̀yin ìyá wa ẹ má torí pé ẹ ń wọ ọmọ kẹ wá lọ ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ẹ má torí pé ojú ọmọ pọ́n yín kẹ lọ ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ní agbára Ọlọ́run tẹ bá ní sùúrù pẹ̀lú Ọlọ́run wàláhì ọmọ àlùbáríkà Ọlọ́run á ṣe fún yín wàláhì tẹ́sù bá ṣọmọ fún yín ọmọ àbí ìpabẹ́lá jẹ́ ọmọ inú padà pa yín ṣùgbọ́n ọmọ látọ̀dọ̀ Ọlọ́run ọmọ àlùbáríkà Ọlọ́run á ṣe fún yín lẹ́ẹ̀kan sí gbogbo yín abiyamọ tẹ́ ń wọ ọmọ gbogbo yín obìnrin tẹ́ wọ́n lé ọkọ tọ́lọ́run ti ṣọmọ fún yín ẹ máa bí Ọlọ́run pé nínú Suratu Ali Imran ló wà Rabbi habuli miladunika zuriyatan tayyibatan innaka sami'ud du'a ẹ máa fi bí Ọlọ́run ẹ rí pé tẹ́ bá fi bí Ọlọ́run wàláhì ẹ rí pé ẹ rí yàtọ̀ tí ìsìnlá torí pé ọ̀rọ̀ rẹ̀ náà ni ọ̀rẹ́ náà lè fi ń bẹ̀ ẹ wàá jẹ́ káníyàn kí àníyàn yín ẹ jẹ́ kó mọ́ Ọlọ́run á fi gbàdúrà yín o Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run á dúró tì wá gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wọ ọmọ lágbára Ọlọ́run ọmọ ọ̀rọ̀rùn ọmọ dùnú ọmọ àbáríkà Ọlọ́run á ṣe fún yín ẹni déèdì Ògún kẹ́ tó rọ́mọ ẹni déèdì Ọ̀ṣun kẹ́ tó rọ́mọ ẹni déèdì òòṣà kẹ́ tó rọ́mọ ní agbára Ọlọ́run bí ìtìláì mi ò ní sọ jù báyìí lọ inshallah tó bá tún di ọjọ́ mi a máa tẹ̀síwájú àwọn àdúrà tàlẹ́ máa ṣe láti inú alukur'an torí time ti lọ fídíò yẹn ti wọ 1 hour something ni mi ò lè fi ka púpọ̀ mọ́ so àmọ́ pé mo ti ṣàlàyé láti bẹ̀rẹ̀ sí gbogbo ẹni tẹ́ bá ń follow mi so máa continue gbogbo àwọn àdúrà yẹn fún yín àdúrà owó àdúrà gbówó wá láti inú alukur'an àdúrà àṣírí bíbò láti inú alukur'an àdúrà àlàáfíà láti inú alukur'an àdúrà ìṣọ́rí láti inú alukur'an àdúrà mádàrí kan láti inú alukur'an lágbára Ọlọ́run gbogbo pátálà máa fún yín ìsìnlẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.